ò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá ti ń láǹfààní láti máa wo ìkànnì Orísun Light. Àjíjẹ ara yóò máa jẹ́ o, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá òdì kò sì ní fọ́nà ṣe òkú. Ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí. Abdulazeez Adégbọlá ta lọ́lọ́ ó jẹ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí gidi gan. Ẹ bá sì bèèrè lọ́wọ́ rẹ̀, mo jẹ́ kan nínú àwọn tí wọ́n ràn lọ́wọ́ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ péjì ẹ̀ tó ń ṣe yìí. Mo jẹ́ kan nínú àwọn tó ràn lọ́wọ́ tó sọ fún yín gbà yẹn ni pé ó fẹ́ máa fi preach ìfẹ́ láàrin gbogbo àwọn ẹlẹ́sìn pátápátá, pé ká máa lò fẹ́ ní àárín ara wa. Ohun tó fẹ́ dá péjì yìí dé lórí nìyẹn. Ó sì ràn lọ́wọ́. Nígbà yẹn kò sí Ìbàdàn, Ondo State ló wà ní Gúúsù lọ́nà Ọ̀wọ̀. Tó bá fẹ́ ṣe show kan, á sọ fún mi, òun fẹ́ ṣe show báyìí o. Irú àyá Kùránì wo ló ń lè lò fún? Màá fún láyà Kùránì tó máa lò. Ẹ̀kíní, ẹ̀kejì, ẹ̀kẹta. Mo sì ń ṣe nìyí. Nígbà tí mo notice yìí pé n tó ń ṣe yìí, ó ti fẹ́ máa tasí àgẹ̀rẹ̀. O kò ṣàkíyèsí. N tó ń ṣe yìí, ó ti fẹ́ máa tasí àgẹ̀rẹ̀ o. Mo sì bẹ̀, mo fi Ọlọ́run bá bẹ̀ pé torí Ọlọ́run bẹ̀ ọ́ o. Jọ̀ọ́ dákun o. N tó fẹ́ máa ṣe yìí, mo ti notice pé ó fẹ́ máa bú àwọn àfáà. Jọ̀ọ́ mo pè ọ́ nítorí Ọlọ́run, má bú àwọn àfáà o. Má bú àwọn àfáà o. Má bú àwọn àfáà o. Níwájú Ọlọ́run tá kì í gbé jẹ́rìí, mo sì ń sọ fún un ní ìsìn mo fi ìkìlọ̀ ọmọ létí. Kò tí ì sí Ìbàdàn gbà yẹn rárá o. Orí fóònù láti jọ ń sọ o. Ṣùgbọ́n gbàdúrà rí pé kò gbọ́ tèmi, mo stop láti máa fún láyà Kùránì. Mi ò fún láyà Kùránì kankan mọ́. Nígbà tí mo ṣe rí pé gbogbo ìgbà ni mo ṣe ń sọ fún un wípé n tó ń ṣe yìí ṣe kò dá, ó máa kó bẹ́ẹ̀, ó máa kó bẹ́ẹ̀, ó máa kó bẹ́ẹ̀. Kò sí gbà kan tí mi ò kí ń sọ fún un. Kó tó di pé wáyà pátápátá báyìí, gbogbo ìgbà ni mò ń pè sákèésì, lójú ayé ni o, lórí social media ni o. Ó ń bọ̀ ya ó blọ́ọ̀kì mi lórí péjì ẹ̀ pátápátá tí mi ò lè rí show rẹ̀ wò mọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tàbí bá ti wálé báyìí, màá tún bá sọ̀rọ̀, màá tún kìlọ̀ fún un, màá tún ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò yí ọ gbọ́. Ṣùgbọ́n àwọn tó wá yẹ kó máa kìlọ̀ fún bí mi ṣe ń kìlọ̀ fún yìí, mo tó ń pè wọ́n sákèésì pé ìyá ta lọ́lọ́run, ẹ máa ti ń sùn jù lórí ọmọ yìí, ẹ máa ti ń sùn jù. Ni mò ń pè àwọn náà sákèésì, ni mò ń pè àwọn ẹ̀gbọ́n rẹ̀ sákèésì. Ẹ ti ń sùn jù lórí ọ̀rọ̀ yìí o, ẹ tó ń sìn jù lórí ọ̀rọ̀ yìí o. Ṣùgbọ́n wọn ò gbọ́ tèmi nítorí pé owó mo wálé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò dúró títí tó fi lọ síbi tó lọ yẹn mo lájọ ń jájọ. Àyẹ̀ntàn tó bá wálé báyìí ìjà lẹ́mi àti ẹ̀yìn ọjọ́ máa ń jà lórí pé àní tó ń ṣe iṣẹ́ kò dáa, tó ń ṣe iṣẹ́ kò dáa. Nígbà tó wá di pé wọ́n wá mú yìí, tọ́rọ̀ ẹ̀ ṣẹlẹ̀, mo tún pe ẹ̀gbọ́n rẹ̀ Ibrahim sọ pé tí mò ń sọ òun ló ti délẹ̀ yìí o. Solution sí ń tọ́ wá délẹ̀ ní ìsinmi yìí pé ká gbéra báyìí ká lọ sí Ìlọrin, ká sì lọ bẹ àwọn tí wọ́n wà ń di ọ̀rọ̀ yìí kún lè tó lọ́wọ́ rẹ̀ o. Ṣùgbọ́n àbúrò mi ò gbà, ní rárá, ní kò nídìí. Mo tún pe ìpàdé mọ̀lẹ́bí jọ lórí ọ̀rọ̀ rẹ̀. Nígbà tá a pàdé jọ, àwọn àbẹ̀yẹ pẹ̀lú kò pé á tiẹ̀ lọ pé a máa lọ bá bẹ̀bẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ fi tó ya rẹ̀ létí. Ìyá rẹ̀ sọ pé ńlá, òun ti gba lọ́ọ̀yà fún, òun ò ní dì ẹ̀bẹ̀. Ṣùgbọ́n ní òun wá lò fún wa sọ fún wọn jọ yẹn pé ẹ lọ kọ́ lẹ̀ báyìí o. Bí ẹ fẹ́, bí ẹ kọ̀, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ̀bẹ̀ nìkan ló lè yanjú rẹ̀ o. Nígbà tí wọ́n wá rí pé mo sọ yẹn, wọ́n á fọwọ́ lẹ́rán, wọ́n á ń wòran.
mo wá ń wòran nígbà tí mo tún wá rí pé ibi tọ́rọ̀ yìí ń lọ yìí agbára wa ọmọ yìí lè ká mọ́ tó bá lọ kọjá báyìí mo tún pe àwọn tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ pé mo pe Ibrahim tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ yìí pé ibi tí tọ́rọ̀ yìí ń lọ yìí o ó dà gan mo fi sórí group WhatsApp group wa ibi tọ́rọ̀ ń lọ yìí o tábà yìí ti gbéra ńlẹ̀ báyìí ká lọ bẹ̀bẹ̀ agbára wa lè má kà mọ́ o tí mo sọ síbẹ̀ nígbà tí mo rí pé wọ́n tún dáhùn bọ́rọ̀ ẹ̀ ṣe ń lọ yìí agbára ọ̀bọ̀n ni ká mọ̀ ẹni tó mi jáde tí mo ṣe fídíò tí mo ṣe nìyẹn ẹjọ́ kí wàá lẹ̀bi mi kí lẹ̀bi tí mo jẹ gbogbo kàkà kí ìyá ta Ọlọ́run kó tún rí i pé dáadáa ni mò ń ṣe ló tún sọ yìí pé ibi ni mo tún ń ṣe ọ̀rọ̀ yìí wàá yà mí lẹ́nu àgbàdo náà wàá rò náà tó wàá lọ bẹ̀bẹ̀ wípé ṣé bó ní ìwọ ń sọ pé ká má bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tó ní ká má bẹ̀ ló wá lọ bẹ̀ yìí nígbà tó wá ń lọ owó wá pé àwa tó sì pàwọ́ kan ṣẹ̀ ti kọ́ ṣáájú rẹ̀ bẹ̀bẹ̀ ṣé bóyá kó o pè wá lọ́wọ́ pé ẹ̀yà wá jọ lọ bẹ̀bẹ̀ yìí kó o pè wá lọ́wọ́ ó wàá dá lọ sí Ìlọrin ó wàá lọ ń bẹ̀bẹ̀ ẹ wàá gbọ́ nígbà tó wà dé Ìlọrin ní ìsìn táwọn ará Ìlọrin wá sọ yìí pé òkè àwọn fẹ́ rí àwọn ẹbí bàbá rẹ̀ wọ́n tún wá lọ ń sọ káàkiri gbogbo àwọn ọ̀rọ̀ àwọn fámílì pé èmi ni mo ní kọ́ wọ́n fọmọ ọ̀hún lẹ̀ o mo ní kí wọ́n tọmọ ọ̀hún mọ́lé ni o mo fẹ́ kó kú bẹ́ẹ̀ ni ẹ gbọ́ sí ọ̀rọ̀ lélẹ́yìí gbogbo yín náà bá wà dá gbogbo yín náà bá wo ọ̀rọ̀ yìí ṣé sí n tó yẹ mí lórí gbogbo tí mo sì rèé torí wọn tí wọn bá ń sọ tiwa ẹ jẹ́ káwa náà sọ tiwọn tí wọn bá ń sọ tiwa káwa náà jọ sọ tiwọn ẹni tó bá rí sóòmì yìí má ti fi ọ̀rọ̀ tí mo sọ yìí má ti fi dá mi lẹ́jọ́ ọkọlọ wo sóòmì àkọ́kọ́ wo sóòmì kejì wo sóòmì kẹta ẹ̀yìn gbaná kọ wá dájọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin.